wá sí àdúgbò mi wọ́n lọ sí ilé níbi ọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house wọ́n lọ jálẹ̀kùn bẹ́ẹ̀ wọ́n pariwo FunnyThinker 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 ní àná lánàá ọ̀sán wípé wọ́n wá padà wá sí ilé ọ̀rọ̀ ilé tí mò ń gbé wà gated ilé tó ní gate ní ó ní fence wọ́n wá padà wá sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàgbẹ́ wọ́n pariwo FunnyThinker 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 tó dé àwọn kan náà just for the record ṣe pé bóyá mò ń bẹ̀rù o ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé n tí à ń fà òun ló result sí eléyìí torí pé mo refuse láti bẹ̀bẹ̀ ni mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀ kí yẹn ọkọ̀ wà ń lẹ́nu ẹlẹ́dẹ̀ẹ́ tó wà wà ń bẹ̀ ni wípé aládò ìwọ nìkan ló mọ ilé mi ìwọ nìkan ló mọ ibi tí mò ń gbé kí yẹn náà tún wà ń lẹ̀ ẹlẹ́kejì nìyẹn so ní ìparí ẹ̀ àwọn tí wọ́n nílé ti sọ wípé kí n má padà sílé àwọn mọ́ pé àdìmọ́ àfa àti má ní láti wá kí n kúrò ní ilé tí ilé yẹn ni wípé àtúnfẹ́ ní bẹ́ẹ̀ mọ́ so because mi ò dẹ̀ rí àwọn yẹn náà kú ọgbọ́n charlie because tó bá ti di pé bóyá àwọn kan bẹ̀rẹ̀ sí ni wá gbálẹ̀kùn lé wọ́n ń béèrè ẹni tí wọ́n bá sílẹ̀ tí ó rẹ̀ sí lọ́wọ́ èèyàn lọ́dà ṣe mọ̀ pé. nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ọmọ yìí sórí ó sì kéré o kò sẹ́ni tó rẹ́dí àti dá ẹ lóhùn mọ́ but àgbàlagbà tó fẹ́ máa fi kọ́ bọ́ọ̀dì òye ẹ̀ ó sì kéré ó jẹ́ lọ wá nǹkan ṣe gbogbo ẹgbẹ́ ń ṣe business káàkiri oríṣiríṣi ẹja àtàmọ̀ kódà kó máa tata lọ́jà gan ó pè ìyá ẹ̀jẹ̀rẹ̀ tó ń ṣe ìdọ̀ ọlọ́run ó nídìí ẹ̀ kí ló ń ṣe ẹ̀ ta ló ráyè tiẹ̀ ó bíntín ó kéré mo ṣe program kan lẹ́jọ́ mẹ́ta mo náà mọ̀ yìí gan mo ní kò tiẹ̀ tó bàtà ẹsẹ̀ mi dèkò pé olóyè Sunday Igboho ó lè ṣẹ̀mí kí n wá ẹ wá lè wọ ìdun inú ẹ̀bà ìwọ ìdun inú ẹ̀bà lásán ká dá nínú rẹ̀ sí lélẹ̀ ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ́ kò sí gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà ẹ̀ ilé ìkọ̀ fẹ́ fọpọlọ tọrọ owó ni o ẹ lè fún mi ní kẹ́ má fún o but àwọn náà wáwé tó máa fi là ní oníkálukú ló mọ bó ṣe fẹ́ gba kọ́nà tó fẹ́ ó ti yé bí a kọ́nà tiẹ̀ nìyẹn lè help ẹ̀ bọ̀ mí ní kẹ́ má help ẹ̀ mí dìbọ́ǹkì bára tó ń tọrọ yẹn kò yé yín bọ̀ wọ́n máa fa àlàyé kọ́ bọ́ọ̀lù kí ló ṣe ẹ́ àlàyé kẹ̀ ìwọ àlàyé gọ́vnà òṣè káláyé lọ bá wọn wí lé sẹ́nítọ̀ òṣè káláyé lọ bá wọn wí ìwọ tó yẹ pé parapọ̀ pẹ̀lú gbogbo rakàtí àgàn ò ní wọ́n náírà lákàtà òṣè ń tọrọ owó tó fẹ́ fi gbà lé mo sọ fẹ́ ọjọ́ tí mo sọ fún wọn mo ní ọmọ yìí ò kódà kò tó lè tó bàtà ẹsẹ̀ mi ò dẹ̀ lè tó láéláé dèpòdépò pé ara yìí wà lọ́hùn lókè lọ́hùn mo rí kọ́mẹ́ǹtì kan tí yẹn sọ pé ìgbéraga yìí náà ni ìgbéraga kọ́ o wo ẹni tó ń bú àlàyé ó yẹ̀ṣẹ̀ owó tó máa fi gbalé ní kọ́mpáǹdì tèmi lèmi wà yìí o ìgbéraga kọ́ o tó bá jẹ́ ìgbéraga lójú ẹ̀ online wo kò sí kan tí ò lè ṣẹlẹ̀ lọ́nà ẹ̀bọ̀ tó bá di reality ó máa mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ kínní kan jura wọn lọ normal nọ́sẹ̀tì àwa àti ẹ̀kí ń bólò ṣìrìn láti ilẹ̀ àwọn IG ọ̀gá OG làwọn ń bá ṣe a lè ṣe kí ni bísínẹ́sì tiwa táwa mọ̀ tá a ṣe jẹun a gbé lọ sọ́dọ̀ àwọn IG tó yẹ pé wọ́n ní rojọ́ kan tó ṣe kí ni kan tó tẹ̀wó ọmọ yìí lọ wá bísínẹ́sì ṣe oríṣiríṣi bísínẹ́sì idea ló wà ó ní lady kan báyìí tó sanra báyìí online báyìí tó máa ń tajà gẹ́yẹn ti di international sìn ọkọ ẹ̀ gan inú ìfọ̀kànbalẹ̀ ló máa wà kò yé ṣé ọmọ kan tó ti ní lárí lè wọnú ilé àwa kó máa complain ọkọ ẹ̀ máa balẹ̀ torí ó máa rí pé fàkíà ni ìwọ́n sìn ó ti níyàwó ó ti bímọ ó sì kéré ọmọdé ni ẹ́ èmi ò ní wá bu advice ti máa fún ẹ lọ wáṣẹ́ ṣe gbogbo àwọn tó ń tì ẹ pé kó máa ṣe kínní gbogbo wọn kọ́ mọ sábúrọ̀dù wọn rí ẹ ọwọ́ á sọ pé lójú tiẹ̀ ń sìn ó máa rò pé àlàyé ń wá ẹ kiri àlàyé iṣẹ́ ni bàbá sọ̀rọ̀ ó ní tọ́ọ̀gì àlàyé gbà ó ṣó rò pé wọ́n ń jà níbi tébi tí máa pààyàn wálé ni a kì í jà níbi tébi tí máa pààyàn wálé a máa ń jà níbi tó ti máa yọ owó ò ń gbọ́ bí a kì í kúkú gbé ẹ débẹ̀ ń sìn kó lè mọ̀ kí kì í ṣe sẹ́ẹ̀tì ẹ̀ náà ó kéré bámbámbám lásìárò ní ẹ ó lè ṣẹ̀mí káwọn bọ́ìsì mi wá ẹ wálé ò ń gbọ́
èmi ò lè ṣe mí káwọn boys mi wá ẹ wálé torí wọ́n kàn máa gbẹ̀gbẹ́ ẹ kọjá ni pé ṣe lè tí n bá rán àwọn boys mi sí àwọn abẹ bu gàrí dání mo fọlọ́wọ́n bá búra àwọn abẹ bu gàrí dání pé ẹ̀gbọ́n ebi ló ń pẹlẹ jàre ẹ jẹ́ ká lọ gbé gàrí fún ìwọkẹ ọmọ yìí yọ lọ wá ṣe jàre kó já gbọ́ràn ó pa fídíò kó ṣá mi fọ́tò